ní verse 200. Ọlọ́run yá yọ lẹ́yìn náà àmà nù. يا أيها الذين آمنوا Àlè dáhùn ni. يا أيها الذين آمنوا Ọlọ́run mo pè é tẹ nígbàgbọ́ sọ́lọ́run nígbàgbọ́ òdodo. Ọlọ́run lẹ́yìn ni mo pè. اصبروا Ọlọ́run ẹja ṣe sùúrù. وصبروا Ṣé rí kò lè jẹ́ tuntun fáwa? Oríṣi ẹ̀ ti wá lọ́sọ̀ọ̀sẹ̀ ni. Owó ṣe lè le tó àwọn máa kọ̀ tẹ́lẹ̀. Wọ́n yín tí ẹ ṣe ń wá for the first time. Ẹ̀yin ló máa jọ lójú. Ẹja ṣe sùúrù. Now, وصبروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون kárí bá ṣoore ta ni ó ṣoríire. èmi ò ṣoríire láyé mi àtọ̀run láyé mi àtọ̀run. Orúkọ yín ṣọ́ọ̀ṣì lẹ́ ń lọ àti béèrè. Now, orúkọ mi ni Gbénga. àwọn ènìyàn bẹ̀rẹ̀ náà. orúkọ mi ni Gbénga Adébísí. Now, ṣọ́ọ̀ṣì lẹ́ ń lọ. CAC Ok. Ṣáàdùgbò ilé wa. ibẹ̀ yìí Ẹgbẹ́ wa sí àná àti jẹ tàbí. first time náà kọ́kọ́ wálé. Ok. First of all náà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ṣéwù mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo Ọlọ́run ọgbẹ́ tó aláàjì ti. pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá mi, mo dúpẹ́ lọ́wọ́ Anyhow. so please honor to respect everybody. Pàápàá àti àwọn ojú ẹgbẹ́ mi àtàwọn àbúrò mi. Àwọn question mẹ́rin ọ̀ mẹ́ta fẹ́ béèrè Ẹ wá jókòó gbà. tó rú mi lójú. Ọ̀wà. Now, Ìkíni ni pé bí mo ṣe jẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n bí mi nídìílé kìrìsìtẹ́nì ok. tí ó wù mí bí ẹ ṣe ń ṣe wáàsí yín ni àdúrà yín ni ìhùwàsí yín ni ìmúrasí yín ni tí mo wá sáwá sí Àwọn ènìyàn bẹ̀rẹ̀ náà. tí mo sáwá sí ilé ìjọ yín pé mo fẹ́ wẹ̀ o tí mùsùlùmí. Ẹ jẹ́ adákẹ́ ìbéèrè ni. Ìjà lọ́nà ẹ̀mí. Ṣé ó lẹ́tọ̀ọ́ láti wí pé kí bóyá àáfà ọ̀ ṣéwù ọ̀ aláàjì tí mo lọ sábà ó ní láti máa sọ wípé kí n lọ ra igbá kí n ra wo àbí kí n mú owó wá ìyẹn ìní. Ẹ jẹ́ sáré dáhùn yẹn. Thank you sir. Kéèyàn gba Islam kò náà ní £1. Èyí tó sùn yẹn kò lè ní. Ó fẹ́ gbà yín. Fún wa náà yẹn. Now, Kejì ó ní pé mo súnmọ́ àwọn mùsùlùmí dáadáa. Mo rìn pẹ̀lú wọn dáadáa. Ṣùgbọ́n ohun tó bà mí lẹ́rù jù ni wípé ìṣesí kìrìsìtẹ́nì àti mùsùlùmí ó yàtọ̀ díẹ̀. Àwọn tí mo rí tí ó kírun jù nínú mùsùlùmí, I'm sorry to use that word, anyhow. wọ́n jẹ́ àwọn tí ó ń mu ọtí. Àwọn ló dẹ̀ tún máa kírun tí mo máa rí pé wàáò. Kí ló fà á? Ṣeun. Ẹ jẹ́ adákẹ́ o, ẹ máa gbọ́ ọgbọ́n yín náà yọ mu. Ṣé rí kéèyàn mutí èèwọ̀ ni? Kódà béèyàn bá mutí kò ní nírun. Èyí tó ń ṣe ẹ̀sáìsì lásán ni. Ẹ̀sáìsì lásán ó kàn lárí mọ́lẹ̀. Ṣèwọ̀n tó bá rẹ̀yìn ó lè ṣe ẹ̀sáìsì kó fẹ́ wọ́ mara, ó wọ́ mara ni. Torí ìwọ kí mùsùlùmí mutí èèwọ̀ ni, èèwọ̀ pọ́nbélé. Ẹ bá mutí ò ní nírun. Kódà ìgbà tí àyà mẹ́ta ló sọ̀kọ̀ lọ lórí ọtí. Nígbà tí Ànábì dé ará Mọ́kà máa ń mu ọtí bí ìtọ̀ ni. Ọlọ́run wá ń fi wáàsí bọ́ wọn mọ̀ pé bó ṣe máa gbére o. Ìhò kí ń gbé nǹkan kiri. Pé ó dàbí lórí kan ṣìkàkátì tó máa ń sọ̀rọ̀ nípa Islam. Ó yẹ gbogbo Islam kó borí ìmúni tuntun ní ẹṣin máa gbé gbì. Ẹ̀yin kọ́ lẹ ní kó
kàn ṣíw ẹ wá sọ pé ó yẹ kó máa borí ni ó yẹ kó máa dín ìrọ̀ ìyẹn kọ́ ló bẹ̀rẹ̀ ìrun kọ́ ló kọ́ dé ìgbàgbọ́ ló kọ́ dé ànábì lò 23 years lẹ́yìn tó dànù bí ọlọ́run kò kírun for 13 years àkọ́kọ́ tó pa ọ́ tó jọ wà ní píríọ̀dù yẹn tó bá ti kó ọmọ àlùjànnà irú rẹ̀ sì dé so lẹ́yìn tí irun dé ẹ tó bọ̀ wá kí ló máa wọná tó rẹ̀ pé ọlọ́run máa mú wọn gradually ni irú àtọ́ ti máa bẹ̀rẹ̀ sọ náà ní ẹ bá ti ọlọ́run ní ọtí tẹ̀ mú yẹn o dáadáa wà ń bẹ̀ aburú wà ń bẹ̀ ayé àkọ́kọ́ nìyẹn o ọlọ́run wá ní aburú bẹ̀ ó pọ̀ ju dáadáa ẹ lọ fún àpẹẹrẹ ẹ bá bá wọn ti ṣiṣẹ́ ó lè gbé lọ bí apalọ kó rọ tí 1 million fún yín kò lè fún yín fáwọn ẹ̀kẹ́ fi mọ́tò lọlé láì fọlọ́ tí nìyẹn ó lè ṣọ láti pinnu ẹ̀yẹn o tí wọ́n bá fẹ́ discuss business wà lẹ́jà pàdé club wọ́n á ra ọtí jọ sórí tébù wọ́n bá lóò mú wọ́n mọ̀ pé ẹ̀fọ́ ẹ̀fọ́ ìlẹ̀ mìíràn kó jókòó sẹ́gbẹ̀ẹ́ kọjá rẹ̀ wọ́n bí pé òsì inú ayé láì fọlọ́ sí nìyẹn ó lè sọ pé ẹwà wọn tó máa mú tí ọ̀hún tó máa já sí gọ́tà wọ́n máa ṣubú káàkiri ìgboro aburú bẹ̀ nìyẹn ó máa dìtìjú sí ẹ lọ́rùn ó lè gbọ́dọ̀ ẹjọ́ àti mọ́tò pa ẹ́ dànù ìyẹn ajá ayé àkọ́kọ́ tó gbé ọtí wá ayé ẹ̀kejì nígbà tí ìrun kíkí wá dé ọlọ́wọ́ ẹ̀jẹ̀ bá ti mu tí yóò tẹ́ ẹ̀ bá mọ tẹ́ ẹ má wà mọ́ṣáláṣí o ẹ jẹ́ kójú yín dá kẹ́tù wá sí mọ́ṣáláṣí ṣe gbogbo gradually ni gbọ́ wọn ni kó ti yé wọn tó wà ní ọtí mímu tẹ́tẹ́ta ó di èèwọ̀ ẹ má dé díẹ̀ wọn láyé ayé ẹlẹ́kẹta nìyẹn tó parí ẹ̀ so ká mu tí èèyàn ní nírun ṣé bá ti mu tí ìrun yẹn wọ́ kò nírun ó kàn ṣe exercise lásán ni ó ń ṣe ara wa now. Thank you. Ìbéèrè kẹta ni ní ti alájí wa tí kọ́kọ́ sọ̀rọ̀. Okay. Wọ́n sọ nípa Jésù Kristi. Ṣé rí ìwé kíkà Bible reading or Quran or let's say ìwé kíkà ṣá dictionary. Gbogbo akọ́la lè àtán kí gbogbo nǹkan tó wà nú ẹ̀ kó yé wa. Èmi bí mo ṣe ń kà á tí wọ́n bí mi sínú èmi ò rí níbi tí wọ́n ti sọ pé Jésù Kristi bí ọmọ ó níyàwó torí mo gbọ́ ṣùgbọ́n èmi lè má débẹ̀ ọ kí bàbá tó bí mi kó má sọ ọ kí àwọn pásítọ̀ mi má sọ fún mi. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n lè ṣe àlàyé yẹn láti jẹ́ kí òye yé mi díẹ̀. Okay. Now, ẹ jẹ́ àṣẹwà kó lè yé yín. Ṣé rí Báíbù sọ̀rọ̀ kan? Ṣé rí Quran òun ló dé gbẹ̀yìn? Quran ló ṣàlàyé gbogbo àwọn events tí Báíbù ò lè gbé. Ẹ jẹ́ mú bẹ́ẹ̀ kí tó lọ bẹ́ẹ̀. Ẹ gbé ìgbà tó ní ọ́nígbà tó lọ́n dá Ádámù àti Éfà. Wọ́n bí Cain àti Abel. Cain pa Abel. Cain wá lọ fẹ́ àwọn olú mi. Ta ló bí àwọn yẹn? Ẹ wo Báíbù ẹ wo story. Àbí ẹyin sọ pé Ọlọ́run dá Ádámù àkọ́kọ́ ẹ̀dá àkọ́kọ́ lórí ilẹ̀. Ọlọ́run dẹ̀ yọ Éfà látara ẹ̀há ẹ̀yìn òrújú.
síwájú mi. ẹ̀yà olú aṣáájú ẹ̀. John 10:7. Jesus. Oya ẹ̀bùn kíákíá. 10:7 John 10:7. Ẹ bá alọ́bẹ̀rẹ̀ àtúndì ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ John 10:7. Náà fún wọn lọ ní pé wọ́n exempt Jésù kó jẹ́ special being láàárín àwọn tó kù tó ti ń wá. But Ọlọ́run sọ pé ó dà sá. Okay. Ọlọ́run sọ pé nípasẹ̀ mi ẹ lè gba nípasẹ̀ ọmọ mi tó jáde nípa ẹ̀mí mímọ́ wá. So because náà kò yé mi o. Ẹ̀rọ lọ sọ pé nípa ẹ̀mí mímọ́ ọmọ tí òun bí nípa ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ la fi bí Jésù Kristi according to ṣẹ̀sánbẹ̀ ẹ̀mí mímọ́ la fi bí. But ìgbà tí wọ́n sọ pé Greek or no Greek pé wọ́n fẹ́ yí. Ẹ̀mọ́ ń bọ̀ ẹ̀ tí ìjẹ́ níbẹ̀. Tí wọ́n lọ ní pé wọ́n ní wọ́n fẹ́ exempt Jésù kó special. Ó kì í sìn fún àpẹẹrẹ sí. Ádámù ni the most special person on earth. Tó yí Jésù lọ. Kò ní ìyá kò ní bàbá yẹ̀pẹ̀ lásán ni. Éfà tún pé ó tún ju Jésù lọ. Torí pé ìhà egungun kan nínú ìhà Ádámọ̀ egungun lásán Ọlọ́run kò fà jáde. Ó dẹ̀ múlẹ̀ ó dẹ̀ dè èèyàn. Ìyẹn tún ju Jésù lọ. Jésù sì tún lẹ́yìn tó lóyún ẹ̀. Tó ń dẹ̀jẹ̀rẹ̀ lórí tó súnmọ́ yàn nígbà yàyà ẹ̀. Tó tún dákó fún ọjọ́ mẹ́jọ. Ádámọ̀ dẹ̀ dákó. Gẹ́ ṣé ní Ọlọ́run máa ń dá irun tó wù ú bó bá ṣe fẹ́ ni. Ìran mẹ́rin ló wà láyé tọ́lọ́ dá ìran mẹ́rin. Ìran mẹ́ta ò ní wọ́n ní equality as in wọ́n lẹ́ni tó jọ wọ́n. Alákọ̀ọ́kọ́ Ádámọ̀ iyẹ̀pẹ̀ lásán lòun. Ọlọ́run dẹ̀ ju èèyàn sí ara ẹ̀. Ìyẹn ni ẹ̀mí tó sọ dé èèyàn. Éfà egungun lásán lòun. Ọlọ́run ju ẹ̀mí tí máa dèèyàn sára egungun ó dé èèyàn. Mèrí ara iyẹ̀pẹ̀ ló ti wá tó jẹ́ Ádámọ̀. Ọlọ́run á pàṣẹ tó pa sínú Ádámọ̀ iyẹ̀pẹ̀ bọ́rọ̀ gidi. Ó wá jù sínú Màríà. Allahu Akbar. Mi ò ṣe kí n jọ wá lójú rárá. Jésù special lọ́dọ̀ wa rárá. Torí pé ẹ̀dá ẹ̀ gbọ́dọ̀ ṣe dáadáa ló ṣe dáa. Iyẹ̀pẹ̀ ni ìyá tó bí. Ọlọ́pọ̀ sọ ẹ̀mí ẹ̀ sínú ìyá ẹ̀ ni. Ó dẹ̀ lóyún, ó dẹ̀ bí. Bọ̀ torí pé ṣe ní tí Yorùbá jẹ́ Muslim ní kí ẹ̀ máa ń jọ ẹ̀ lójú. Quran ló kó àwa yọ kúrò gbogbo yẹn. Náà mo máa lọ ní pé Jésù èèyàn ni. Ó gbọ́dọ̀ nípa èèyàn láyé. Lóyìn gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ̀ fẹ́yàwó. Báìbù á ṣe kínní kan. Bá a ṣe John chapter 21 verse 25 ibi tí wọ́n ti kó arógàrí. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì. Pẹ̀lú ni Jésù ṣe. Èyí tí bí a bá kọ̀wé wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ká máa kọ́ bó ṣe ṣe. Èmi rò pé ayé yìí pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ. Àmín. Tabanika kọ́ bó ṣe lọ. Alhaji, sorry. Now, I just come back a little bit because I can't hear the John 21 verse 25. Please, can you read it again? Okay. Ọ̀pọ̀lọpọ̀ ohun ìmíràn ni Jésù ṣe. Ọ̀pọ̀lọpọ̀. Èyí tí bí a bá kọ̀wé wọn ní ẹyọ kọ̀ọ̀kan, mo rò wípé ayé yìí pàápàá kò lè gba ìwé náà tí a bá kọ. Àmín. Ẹ̀gbọ́n àwọn ọmọ ọkọ ni. Tí wọ́n kọ sórí yẹn pé ibi tó fẹ́ ká
lọ́nà ẹ̀mí. bí a ṣe jẹ́ mùsùlùmí tó mo sọ lẹ́ẹ̀kan pé mo súnmọ́ yín dáadáa. èyí ṣe bá a ṣe gba Ọlọ́run tó tí a tètè máa ní forgiveness. ṣẹ́gbọ́n mi kan bèrè wá ìta ìkí lẹ́mí àforíjì kíákíá. ṣe rí orò ìdílé wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. orò ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ṣe rí orò ìdílé àgbẹ̀ wọnú ẹ̀sìn àwa jẹ́ kẹ́sìn ìgbà lọ́wọ́ dádì mi sọ pé get àgbọ́yé. so àjẹ́ kí ẹ̀sìn fẹ́ gba àgbà ilé ẹ̀sìn tó láforíjì láyé ju ìsìlámù ni. torí bí ẹ̀yin ẹ̀gbin sínú aka yìí bá àwọn Quran 25 verse 63 ẹgbẹ́ bọ́lá ń ṣe sọ̀rọ̀ yẹn kẹ́rì kan ló ń jẹ́ músìkò lẹ́mí àforíjì bó ló ṣe dá sí ẹ̀ wà ìbádùn Rahman tí bá ká yóò bá. àti pé àwọn ẹrúsìn ọba àjọkẹ́ ayé àwọn tó ń jẹ́ mùsùlùmí ni àwọn ẹni tí ń rìn lórí ilẹ̀ àwọn tó ń lọ lórí ilẹ̀ ní jẹ́jẹ́jẹ́ jẹ́jẹ́ nígbà tí wọ́n bá pàdé àwọn òpè tó máa gbàdí àwọn tó fẹ́ bá wọn jà. wọ́n á sì sọ̀rọ̀ wọ́n á sọ pé àlàáfíà. àlàáfíà làbá wa so mùsùlùmí tó bá jà kiri jà kan kò ṣe mùsùlùmí orò ìdílé wọn ni ẹ̀sìn kan ló kọ ẹ̀sìn kan máa kiri kan ṣe rí ẹ lè fi Haúsá wé Yorùbá pàápàá. ṣe rí gbogbo desert ẹni ẹ máa wò ó ẹ ní bínú ẹ má bínú bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan tó lè dùn yàn ni o ṣé èèyàn bá wà nù AC from mọ́tò tó ilé from ilé tó mọ́tò AC gbogbo ẹ̀ ọpọlọ ẹ̀ máa ń kú ojú ẹ̀ máa ń tutù. ọpọlọ máa ń tutù ni. ẹ báyìí tí wọ́n máa ń pa always ojú ẹ̀ máa pọ́n ni. àwọn bínú gan. ṣé pé pọ́n yẹn lọ́pọ̀lọpọ̀ máa pọ́n ìyẹn ló máa ń ṣàtúnwà nílẹ̀ Haúsá tó desert ni. wọn ò dẹ̀ réèyàn bá lò bí ẹranko bí kìnìún lọ́jọ́ ń gbèlú igi mo ẹ̀rígì desert àti afẹ́fẹ́ tó le ìjì ńlá. so ẹ lè fi mentality wọn wé tiwa láéláé gbogbo tó ń ṣe ẹ̀sìn kan ló kọ́ wọn o orò tọ̀dọ̀ wọn ní ìlú wọn ni o kọ́dà kọ́mọ̀dá gbẹ̀rú pé orò ti ilé wọn ni kọ́ tó gbà sáà ti ń ṣe é bá alábá náà lè ṣe rí nìyẹn desert náà ń gbé. wàhálà ya búgà sí. wọn èrò mi lásìkò àwọn aró mi lásìkò ẹgbẹ́ mi làwọn ń gbé gbogbo máa láti inú ọ̀rọ̀ ẹ̀ máa fresh ni ẹ máa lẹ́gbẹ̀ẹ́ gbó àbẹ́gbẹ́ desert ó máa pọ́n ni sọpọlọ máa ń pọ́n so tẹ́wárí mùsùlùmí tó dájú lóró ìdílé wọn ni wọ́n yẹ Islam kọ́ ló kọ́ Islam kọ́. Thank you, sir. My last question is ẹ jọ̀wọ́ ẹ̀yin Shehu àti ẹ̀yin Alhaji àti ẹ̀yin bàbá àti ìyá ẹ list to see the last question. Okay. bí mo ṣe wá sí Kristẹni ni mí mo dẹ̀ ní orúkọ mùsùlùmí. Okay. àmọ́ Abudu Kudus. báwo lè ṣe ta ló fún yín yẹn. ohun tí mo fẹ́ sọ yìí ni pé bí mo ṣe wá síbí tá à ń gbàdúrà ń bẹ̀ tí àdúrà mi bá gbà tí mo donílé ní Ṣómólú tí mo kọ́lé tí mo lálàáfíà tí mo bí ọmọ iṣẹ́ mi lọ. ṣé ó jẹ́ ohun aburú kí n padà wá síbí láti wá dúpẹ́? Okay. I'm from Ekiti. I'm from Ikole Ekiti. Okay. Yorùbá wípé ẹ̀yà adájẹ́ náà. wọ́n ní kàn bá ṣoore fún ẹ̀yà dúpẹ́ ó dàbí ọní kí o lè kó lérù lọ. nígbà tí n bá wà bẹ́ẹ̀ tí mo dúró ẹni ká máa gbàdúrà ohun tẹ́ ẹ̀ ṣe mò ń ṣe bí mi ò tiẹ̀ mọ̀ àmì àdúrà
mi wá gbà tán mo wá ń dúpẹ́. I kneel down or I sit down in front of you. You pray. I lay my hand according the way people did it. At the end of the day, tomorrow, I'm back to my church. God enlarged me. I started rise up. One mommy, Mondolokiki. It is a penalty there. Now, Sherry, as a Christian, ẹ máa gbọ́ dáhùn mi dáadáa o. As a Christian, ó dáa kí wọ́n fẹ́ mi rí wọn lóòótọ́. Ẹ bá gbàdúrà bí ẹni bá dúpẹ́, there's no problem. As a torí pé ẹkún wo ló di word as a Christian torí pé Christian ò ní ìlànà kankan tẹ́lẹ̀ náà. Ẹ get tó bá gbọ́dọ̀ aláwo ni àdúrà ti gbà á lọ dúpẹ́ mẹ́. Kò ní ìlànà kan pé don't. Ẹ get don't lò kò sínú Christianity. Tọ́lá bá ti gbà lọ máa ṣe tó bá wọ̀n ẹ̀bẹ̀. Ìyẹn ò sínú ìsìláàmù. Ìsìláàmù ní ways and manner tá a fi ń ṣe. Sábà bí àwọn akọ́lá ẹ̀dádùn ẹ̀yìn gbà. Káàdì àkó máa gbà ń bí ni. Ó dẹ̀ gbà nìyẹn no qualms. Bẹ́ẹ̀ bá fẹ̀mí ìmoore hàn àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ gẹ́tì mi. Torí pé ẹ̀yin òkú nílànà olùkọ́ náà tẹ́lẹ̀. Ẹ̀sìn náà tẹ́lẹ̀. Ẹ̀ṣọ́ alága ẹ̀ṣọ́ àsìn náà tààrà. Mo tí Muslim bá wá sọ́dọ̀ yìí. Tádù ẹ̀ bá gbà ń bè. Fóònù lásán ni pé alàgbà ẹ̀ ṣe wọn àná mo rọ́wọ́ àdúrà gbà àdúgbò fọlọ́ kò gbọ́dọ̀ débẹ̀ mọ́. Torí pé ìlànà ti wà ń bè already. Tó fẹ́ tẹ̀lé ibi tó rẹ̀ kò ní lànà kankan. Torí irú yẹn ètè ṣètò ní àdánwò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ṣe sí Jóòbù náà nánú Bíbélì. Ẹ ó ṣe sí Jóòbù ṣàárẹ̀ tó pọ̀ gan. Débi pé ìgbà tí èṣù wá bà pé ṣàgbé sí náà tún iná ó dẹ̀ ń wọra ẹ̀ lẹ̀. Ṣọ́nà tó nìyẹn ò lè gbà ẹ́ ni. Jóòbù ní pé kò ṣe fẹ́ kó lè gbà mí bọ̀ tójú tì mí àti pé. Ó ti ṣàárẹ̀ for 7 years. Gẹ́bí kan ṣe gbé wá o. 7 months, 7 days, bla 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 bla. Ó wá wò pé kó o wá bẹ lọ́hùn láàrin 7 years péré. Òun live life tó wọ́ọ̀bì for 40 years orí òfò òun rí. 7 years péré kó máa pariwo tó bá jí mi àti àti sálọ. Àti wọn agbára káàkiri. Wọ́n á ti mú atọ́ ojúlé káàkiri. Àdánwò ni. Wọ́n bá lè gbádùnwò dé. Ṣé ó dàbí ọmọ tó fẹ́ ṣe exam ni? Ọmọ tó fẹ́ promote ó gbọ́dọ̀ ṣe exam. Ó wá kí wọn àtòrí ìgbàta kéré àwọn náà gbọ́ ọgbà yẹn. Àwọn ẹ̀ṣẹ̀ exam kan ní nǹkan kálọ̀ rẹ̀ báyìí rò. Níta wá ti rẹ́ gbígbé báyìí a máa kọ́ lọ ni. A máa kọ́ ánsà lọ ni. Mo ní wá tó bá gọ̀ káàrẹ̀ báyìí rò. Ṣé bí ta bá kà ní báyìí máa kọ́? Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ ká lọ rẹ̀ kò ṣe báyìí rò. Bẹ́ẹ̀ni o. Ṣé báyìí ní àkọ́kọ́ lẹ̀ ni? Ǹjẹ́ òsín lọ́pọlọ ó fẹ́ bọ́ sí ní yíǹkì àbí? Mo lágọ̀ ló ń jẹ́ rẹ̀ lọ́kàwé ẹ̀. Pé ìkíní kan gbà yẹn o. So gbogbo ló ń gbé àdánwò máa wá. Báwo lè fẹ́ káńtà àdánwò yẹn?
sì wá jẹ́ tó má ti wó tán kó lọ ń fọ́tò lé ẹ̀kú nílé yìí wà tó ń wó yìí tó wà ní fọ́tò yìí tó lè mú jáde mọ́ dandan ni kò exist rárá wọn lójú wọn ló ṣe exist tá a bá kú tó bá gbé akọ àárín ọkọ lórí ibẹ̀ wọn tó láàrin sún ibẹ̀ wọn nínú kòtò bí a fún ọ lásán wọ́n táyẹ̀ wàhálà sí wọ́n gbé pósìsì táyẹ̀ àti ẹ̀ sokùn ní mímì ibi tó ṣú ọ̀ ní sàárè gbogbo àwọn ilé ìdàndàn lásán ni gbogbo akọ́lá máa ní gbogbo àdókòlá máa ní bọ̀ kò sí ẹtí ò ní ní sísìtì kódà kó jẹ́ tálákà a máa ràn ẹ́ lọ́wọ́ a lè rówó gba lẹ́fẹ̀ẹ́ a rówó gba sàárè fún ẹ. ẹ̀gbọ́n mi yé àgbáyé tó ń kà ń yẹ kó fòórùn pa wá ìfẹ́ ẹ̀kọ́ la ní wàhálà kọ́ là ń lè ní. báwo bá bù ẹ bá gbé wèrè ẹ fílẹ̀ mi àwọn náà ní sinmi àwọn ká lọ yá owó ní lápò ká ṣe ra 6x50 ká gbé ẹ bẹ́ẹ̀ ká máa lọ tí a wọ́n ẹ sanwó lé wọn. tó bá yí ṣe rí nìyẹn tó àdánwò ló máa ń léèyàn káàkiri ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ ń bọ̀. ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan ìdí ni pé mo rí àwọn ìgbékalẹ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ dáadáa ẹ kọ́ mi ní àwọn ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ilé ayé ẹ fi ti ọlọ́rọ̀ ẹ̀sìn sí ẹ ti ń kẹ́ ẹ ẹ fi ti kankan so good for you for that. This thing is still on that question. Okay. Assuming bí mo ṣe wá sórí bíbá yìí tí mo wá dúpẹ́. Okay. Tí mi ì tiẹ̀ yọjú rárá torí ó wọ̀ nínú Okay. ó wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi tọmọ yìí tí wọ́n ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n á lọ gba nǹkan lọ́wọ́ let me just not call any name tí wọ́n á lọ gba nǹkan tó máa lò ó tó máa jíṣẹ́ á lọ síbẹ̀ lọ máa dúpẹ́ ìyẹn wá ń kọ́. àníṣe n tó bá ti kó nínú ṣe méjì ni o ẹyẹ ńlá o kéèyàn jẹ́ oníṣègùn pásọ̀ lè jẹ́ oníṣègùn babaláwo lè jẹ́ oníṣègùn tí wọ́n bá gbóògùn tó lò lọ́wọ́ ẹ̀ ìyẹn ò ní kó lọ ṣe babaláwo tó bá lò tó bá gbádùn àbàbà ẹ ṣeun àná o kò sọ dáláwo ẹ kó máa sọ wẹ̀ bí ọlọ́run pásọ̀ tó mọ ewé àti egbò tó wá gbé fún ẹ pé lọ máa lo ilé yìí yóò jẹ fún ẹ kó lọ dúpẹ́ lọ́wọ́ pásọ̀ kò ní mínì ewu ẹni kó wọ chọ́ọ̀chì yẹn lọ láti torí pé the same tó bá ṣe wọ́n níjọ́ ló máa wọ lédì náà o kò sí àtọ̀ ní ṣọ́ọ̀ṣì àti lédì o àwọn máa ń fi ìfowópamọ́ sọ̀sọ́kùsọ. ìyàtọ̀ ẹ̀kọ́ tó wà bẹ̀ ni pé wọ́n máa ń ṣe ṣọ́ọ̀ṣì wọ́n máa ń ti lédì wọ́n máa ń ṣe ṣọ́ọ̀ṣì lọ́ máa ń ti ilé lédì tó bá jẹ́ ara wọn kò lè wọ́ bẹ̀ ṣòfò ṣọ́ọ̀ṣì ò lè wọ́ bẹ̀ níyà o bọ̀tí kó bá pa ẹ́ mọ́ bẹ̀ tó bá jẹ́ muslim ọmọ àpáàdì. Thank you. I think that's satisfied. èmi wá ní ìbéèrè kan kẹ́ ẹ tó lọ. Why are you a Christian? ẹjọ mi ti pín in ẹjọ now. Question tẹ́ béèrè yẹn question tí ó lágbára ni. èmi lè dáhùn tèmi o. ẹ ti béèrè màá lè dá yín lóhùn. Okay. nígbà tí mo wà nínú oyún. ẹ máa gbọ́ o now. èmi kọ́ ni mo dára mi. bẹ́ẹ̀ni. bàbá àti ìyá ló ṣe playing ball. Of course. ọgbàrá wọn. tí wọ́n win ní goal. Of course. tí wọ́n produce Honorable Gbenga. bẹ́ẹ̀ni. ìgbà tán dé produce Honorable Gbenga tán ìlànà tí ọ̀tọ̀ ní sí ó ní máa tàn. ti wá jí mi. tí
mo bá dàgbà tí mo wá ń kúrò nínú ẹ̀ mi ò rí ẹ̀ṣẹ̀ torí kò sí nínú wa tó ṣe pé. Tààlà òjò ló gbé. Ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni àlọ́.